àwọn adìhámọ́ra wọ́n ya bo ọ́fíìsì àwọn immigration tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n sì jí àwọn ìbọn wọn gbé àti àwọn nǹkan ìjagun wọ́n jí wọn gbé sá lọ o. àwọn adìhámọ́ra tẹ́nikẹ́ni kò tí ì mẹ́yẹ tó sùn wọ́n báyìí ni wọ́n ya bo ọ́fíìsì àwọn immigration tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjagun àti ìbọn wọn wọ́n jí wọn gbé sá lọ. kódà gan pẹ̀lú wọ́n ṣe ìkọlù sí àwọn ẹ̀ṣọ́ aláàbò immigration tó wà ní ẹnu iṣẹ́ wọ́n ṣe ìkọlù sí wọn. gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard bó ṣe ń jábọ̀ rẹ̀ ìwé ìròyìn náà jẹ́ kó di mímọ̀ wípé ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun ní nǹkan bíi aago 10 alẹ́ ni àwọn adìhámọ́ra tẹ́nikẹ́ni kò mẹ́yẹ tó sùn wọ́n ni wọ́n ṣe ìkọlù sí ọ́fíìsì àwọn immigration tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ojú òpópónà ìlú Ìlọrin ní ẹ̀gbẹ́ ilé epo NNPC. gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n sọ wípé nígbà tí wọ́n ṣe ìkọlù ọ̀hún sí àwọn ẹ̀ṣọ́ aláàbò immigration àwọn ènìyàn tó wà ní ọjà kárà ọjà tí wọ́n ti ń ta ẹran màálù àti àgbò ní Ayanyan àwọn ìyá tí wọ́n ń ta àgbò àti àwọn bàbá tí wọ́n ń ta àgbò wọ́n sì wà ní ọjà ọ̀hún tí wọ́n ń ṣe káràkátà wọn lọ́wọ́. gẹ́gẹ́ bí ìròyìn náà gẹ́gẹ́ bó ṣe wí nígbà tí àwọn adìhámọ́ra yìí tí wọ́n ṣe ìkọlù wọ́n ya bò wọ́n pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbọn tó sì jẹ́ wípé agbára àwọn adìhámọ́ra náà ó ju agbára àwọn tí wọ́n bá ní ẹnu iṣẹ́ lọ. nígbà tí àwọn oníwèé ìròyìn Vanguard tí wọ́n ń gbìyànjú láti fi ìdí ìròyìn múlẹ̀ tí wọ́n pe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi ìdí ìròyìn ọ̀hún múlẹ̀ wípé òtítọ́ ni àbí irọ́ wọ́n pè é lórí ẹ̀rọ gàásímìlétí wọ́n pe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyánládé ó jẹ́ kó di mímọ̀ wípé òun ò tí ì gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà àti wípé wọn ò tí ì fi àtẹ̀jáde wọn ò tí ì fi sọwọ́ sóhun. ìbọn àwọn immigration tí wọ́n jí gbé lọ ọ̀hún àti àwọn nǹkan ìjagun ni wọn ò tí ì mọ iye rẹ̀ pàtó títí tí ìwé ìròyìn Vanguard tó fi ń kó ìròyìn yìí jọ.